jẹ́ torin àtìlù àtòrin bó jẹ́ torin àtìlù àtòrin àtòhun àròdẹ̀dẹ̀ àwọn ọgbẹ̀rì ọmọ ó pọ́lọ́hún ló gbéra èdè. òkú ṣáájú àfáráyé. pé káyé yẹ ìkọrùn ó yà wọ́n káwa náà tó padà dàbí àwọn káwa náà tó padà dàbí àwọn káwa náà tó padà dàbí àwọn káwa náà tó padà dàbí àwọn. ikú wọlé ọ̀la mi ó pa Jímọ̀ nírú mi Àrẹ̀mú adé bàbá wa ni Àrẹ̀mú lọ sọ́run o Gbàdámọ́sí ààyè ìbòkì tó kú Ọlọ́run kó forí ìjòkó ọ̀run o. Managing Director Sìkì Olúyọ̀lé Records Nigeria Limited lábẹ́ Chairman Àyìndé Síkírù ọba orin bàbá Kàyìndé Adé Ọlọ́run kó forí jòkó ọ̀run o. kò sẹ́ni tí ò ní rọrùn lọ́jọ́ ọjọ́ kan Ọlọ́run ṣàjẹ́kọ́jọ́ òjì náà síra wọn mi o. Àrẹ̀mú ikú pálá tìlẹ́yìn mi. Gbàdámọ́sí ayé kìlọ̀ tó ń jẹ́ mò ń nírò. Àrẹ̀mú ikú pálá tìlẹ́yìn wa. bó bá ti dọ́rùn yá sọ̀rùn rẹ̀ bó bá ti dọ́rùn yá sọ̀rùn rẹ̀ ikú tó bàrẹ̀ mú adé o ló pa mú nírò mi Máyégún bàbá Oníwàsíù mi òun náà ló pàkànkẹ́ adé o ọmọ lòun ò jẹ́ ti jẹ́ bèèlà o bẹ́ẹ̀ bá ti dọ́rùn yá sọ̀rùn rẹ̀. àtàyè àtù méje àtọ́kì àtù méje àtọ̀yè bàtù méje sàlàwátò lè ńlá pẹ̀lú kúrísì ìwà ìníye tó bá ń bá Gbàdámọ́sí kó máa bá wọn Máyégún. àtàkọ́ kẹ́fẹ́ làwù bẹ́ẹ̀ bá ti dẹ́rùn ẹ̀yà sọ̀rùn rẹ̀. Àyìndé gbogbo ẹ̀ṣẹ̀ yóò kí n lè ṣe ṣe bá ń wà lára sálàwù má mi lára ẹ̀wọ̀ láàmú nírú má mi lára ẹ̀fọ́ríjì mi torí ẹ̀kú ọ̀run ẹ̀fọ́ríjì wá. tó ń bẹ láyé adé tó dọ̀ lápọ̀ mi ọmọ bádùn mi ẹ̀kọ́ mọ́ lọ́la adé tó dọ̀ lápọ̀ ìwọ ní ìkọ̀tàn adé tó dọ̀ lápọ̀ o ẹni ìtàn igi àdùbí igi àdùbí ọmọ olóòṣà mọ̀lété ọmọ ajẹran bí ẹni kálá ọmọ bí àlè kókú ọmọ bí bàbá lè lọ kó lọ o àdùbí ò kọ́ omi inú ìyá o tinú bàbá làdùbí máa kọ́ o. ọkọ̀ títí aláyọ̀ Ọ̀yọ́ nílé máa láàfin títí. Adé tó dọ̀la pọ̀ ara wa ni. Ọkọ̀ Susan bèbí. Ọmọ Kọ́hìndé mi àwo láàdú o. Ọmọ Ṣọ́lólúyọ̀lé o. Èjì rẹ̀ o, Oyìnlá Adọ́lápọ̀ bá dùn ó ọmọ wa ni. Àbúrò mi ti Ṣàbímbọ́lá àyàmáyà kí o. Ẹ̀gbọ́n Abíọ́lá Bíọ́lá ọmọ Bádro Adédọ́lápọ̀ Bádro ọmọ Madam Kọ́ńpọ́ọ̀tì Ìbíróhunkẹ́ tó dolóògbé lọ́jọ́sí Ìbíróhunkẹ́ ọmọ Làbàkẹ́ Ọlọ́run kò forí jáwọn òkú ọ̀run.
prince adémọ́lá adéníjì adélé ọmọọba tó fọmọọba ọkọ táwa kàlítù sàlàwẹ̀ ní fẹ́díra adémọ́lá àwòmú ìsábà àjíbádé ọkọ mọ́rí ìyàtò ọmọ àmọ́ ṣákíyà àkókò làǹbàdàn àyà wà ní. adúmáàdánù wà adétọ́lá kọ̀mí alábẹ́ àpàdà sí burúkú òní ọ̀wẹ́ o. chairman Dolbert international limited Dolbert framis tó bẹ ní kéétu Dolbert insurance brokers Dolbert estate consultant àwòsẹ́rí tí ń wákà mi àìdí adé òtò kí ọba orin. ọmọdé náà kí ẹ wá ní sòun gbádùn. dọ́lápọ̀ bàlágbà máa kí ẹ wá ní sòun gbádùn. wá ní sòun gbádùn. dọ́lápọ̀ máa sọ fún wọn. má sọ fòun gbá fòun gbádùn. má sọ fòun gbádùn. ìwọ nìkan tán ìwọ nìkan tán ìwọ nìkan tán ìwọ nìkan tán ọmọ títí aláyọ̀ ìwọ nìkan tán lọ́lápọ̀ bàdó ìwọ nìkan tán ọkọ̀ àwò látò susan bébì àwọn ohun ìsábà ìwọ.